bẹ́ẹ̀ sì rí fẹ́ni tó bá gbàgbọ́ yé ẹ̀sìn dáadáa yóò mọ̀ yí pé béèyàn bá jẹ́ ọmọ àlìjẹ́nnà níjọ́ tó o bá ti kú làlìjẹ́nnà rẹ ti bẹ̀rẹ̀ níjọ́ téèyàn bá ti kú torí ẹ̀mí ní máa jáde kó nu ara ní máa wọnú lẹ́lẹ̀ lọ lẹ́mí yẹn ló ti di pé yóò lọ máa gbénú àlìjẹ́nnà kí wá fẹ́ ló fẹ́ lọ ṣe nù náà níjọ́ ẹ̀mí bá ti jáde nínú ara ènìyàn tó sì jọ máa àlìjẹ́nnà níjọ́ yẹn àlìjẹ́nnà ẹ̀ ni ó ti wọ̀ jájọ wá lọ sínú Al-Qur'ani ká lọ wo bí Ọlọ́run ti sọ yìí tá a bá lọ nínú Suratu Nahl Quran 16 aya 32 Ọlọ́run sọ fún wa ń bẹ̀ yìí pé walladhina tatawaffahumul malaika tayyibina yaquluna salamun alaykum udkhulul jannata bima kuntum ta'malun níjọ́ èèyàn bá ti fẹ́ kú Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ níjọ́ ọmọ ènìyàn bá kú tó ti jọ máa àlìjẹ́nnà ni làlìjẹ́nnà rẹ̀ ti bẹ̀rẹ̀ níjọ́ èèyàn bá ti kú báyìí tó bá ti jọ máa àlìjẹ́nnà níjọ́ yẹn ẹ̀mí yẹn bẹ̀rẹ̀ àlìjẹ́nnà rẹ̀ ni ó ti máa gbádùn ìṣẹ̀mí ẹ̀ ni ó sì máa lò dáadáa níbi Ọlọ́run bá ní kẹ́mi yẹn wà Al-Qur'ani wá sọ fún wa pé alladhina tatawaffahumul malaikatu àwọn tí màláìka fẹ́ wá gba ẹ̀mí wọn tayyibina tí wọ́n sì jẹ́ èèyàn rẹ̀ tí wọ́n sì jẹ́ èèyàn dáadáa wọ́n sì gbáyé ṣe dáadáa ibi wọ́n bá ti ń gbẹ̀mí wọn yẹn náà yaquluna salamun alaykum láwọn màláìka ó máa sọ fún pé salamun alaykum àlàáfíà Ọlọ́run kó máa bá ọ udkhulul jannata bẹ́ẹ̀mí rẹ ti ń jáde nínú ara ẹ̀ máa wọnú àlìjẹ́nnà lọ bima kuntum ta'malun tẹ̀lú bó ti lo ayé rẹ nù ni ó lò dáadáa ó sì lóore kí ló fẹ́ lọ ṣe ń bi náà níjọ́ ọmọ àlìjẹ́nnà bá ti kú náà ni ó ti wà àlìjẹ́nnà Al-Qur'ani ló sọ bẹ́ẹ̀ kìí ṣe mi ó sì rí pé ayé àtàkọ́kọ́ tá a mú wá ó sọ̀rọ̀ pọ̀ mọ́ ní ó máa lọ nú náà ọmọ àlìjẹ́nnà ó máa lọ àlìjẹ́nnà kò sí tó kọ́ ọmọ àlìjẹ́nnà pẹ̀lú náà kò sí tó kan mọ́ náà pẹ̀lú àlìjẹ́nnà àti pé níjọ́ ènìyàn bá ti kú dukhulul janna mubashshar ni ó ń lọ àlìjẹ́nnà straight ni tí ò sí tó fẹ́ dá dúró Al-Qur'ani sọ pé walladhina tatawaffahumul malaika àwọn yẹ pé màláìka wá bá wọn láti wá gbẹ̀mí wọn tayyibina tí wọ́n sì bá wọn níbà pé àwọn èèyàn rí ni wọ́n ẹni dáadáa ni wọ́n gbáyé ṣe rere wọ́n sì ṣe dáadáa yaquluna salamun alaykum wọ́n máa sọ fún wọn pé salamun alaykum àlàáfíà Ọlọ́run kó máa bá yín udkhulul jannata àlìjẹ́nnà tààrà ni ẹ máa lọ ẹ máa wọbẹ̀ lọ bima kuntum ta'maluna pẹ̀lú tẹ́ gbáyé ṣe ó ní kán máa lọ ọbẹ̀ ní àṣẹ ni tẹ́mi bá ti jáde lára mùmínì tó sì jọ máa àlìjẹ́nnà ìlú àlìjẹ́nnà tààrà ni àyà Kùránì ló ń wí hùn mi ò sì lẹ́gbẹ̀rún àdísù kan tó lè na lífàyè rẹ̀ mi ò sì lẹ́gbẹ̀rún àlùfáà kan tó lè na lífàyè rẹ̀ mi ò wá rẹ́ nìkan tó fẹ́ tako tí mò ń sọ yìí àfi kó já sí pé orí ire jìnà sí bálù Kùránì ti wí kìí ṣe pé mi mọ̀ wí torí pé Ọlọ́run ló fún rẹ̀ sọ wẹ́ pé dhakaru man yakhsha fadhakir Ọlọ́run ní ráwọn ilé tí ọ̀rọ̀ Ọlọ́run ti ń bẹnu Al-Qur'ani innafa'ati dhikra kódà tálùkùránì yẹn tí wọ́n bá fẹ́ gbọ́ kódà tí wọ́n bá ráǹfà tí wọ́n rí pé ó láǹfààní táwọn fẹ́ gbọ́ Ọlọ́run wá ní sayadhakkaru man yakhsha ṣọ́ra àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run sayadhakkaru wọ́n gbà rántí yẹn wọ́n sì rántí wa yatajannabuhal ashqa ṣọ́ra ẹnìkan wà ní jìnà sí kó takò kó ní rárá òun ò gbá wọlé illal ashqa àbí kó já sí pé ọ̀gá olórí ibú nù ni èèyàn kan kì í mọ́ tako Al-Qur'anu àbí kó yẹ pé wọ́n àṣẹkọ́ àyà kan nù tún wá gbọ́ àyà mi tọ́lọ̀ ní àlìjẹ́ndà ni wọ́n máa lọ tí èèyàn bá ti kú tó bá jẹ́ mùmínì jẹ́ àjọ lọ sínú Suratu Yāsin tí gbogbo wa jọ mọ̀ àyà 26 ó ní qīla udkhulil jannata ẹnìkan ni wọ́n ń jẹ níyà tí wọ́n fi gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀mí rẹ̀ ti ń bọ́ yẹn qīla náà ni wọ́n ń sọ fún ipẹ udkhulil jannata máa wọ àlìjẹ́nnà lọ bẹ́ẹ̀mí rẹ̀ ti ń wọ àlìjẹ́nnà yẹn náà qāla ní ń sọ wípé yā layta qawmī
ó mẹ̀ṣe lára àwọn èèyàn mi báwo ni ìbá ti dá tó ya'lamuna ó já sí pé wọ́n mọ̀ bima ghafara li rabbi pé tí wọ́n ń ṣe fún mi ọlọ́run àbá mi ti yọ́nú sí mi wa ja'alani minal mukarramina ó sì ti fèmí náà sínú àwọn alákọ̀ọ́lé ènìyàn bẹ́ẹ̀ mi bá ti ń bọ́ kókó pé bẹ́ẹ̀ mi bá ti ń bọ́ lára èèyàn báyìí tó bá jẹ́ ọmọ àlìjánà ń lọ ní àlìjánà ni káfà kan wá máa sọ fún wa lónìí wípé tí mùsùlùmí kó tó wà àlìjánà yóò kọ́kọ́ lọ nù náà àfáà yẹn ò lálàáfíà níbi ọ̀rọ̀ mímọ̀ ìmọ̀ rẹ̀ ń ṣàárẹ̀ kò sì nájú tó Kùránì tó nǹkan tàbá wá sọ ní kí àwọn ẹlẹ́wọ́n àwọn tafasir àwọn al-mufassirun haula'i al-mufassirun ijtahadu àwọn ẹni wọ̀nyí wọ́n make effort ni wọ́n gbìyànjú ni a ní tírà kan tí wọ́n ń pè ní akhta'u tafasiri wal mufassirin àṣìṣe àwọn tí wọ́n tú al-Qur'an tírà ń bẹ fún akhta'u al-mufassirin pé àwọn àfáà yìí o àìmọye nǹkan ni wọ́n tú o tí ò rí bẹ́ẹ̀ tó ní odidi tírà akhta'u tafsir bí akhta'u al-mufassirin àwọn àfáà tí wọ́n tú Kùránì àìmọye àṣìṣe ni wọ́n ṣe gẹ́gẹ́ bí ènìyàn gbogbo àṣìṣe yẹn náà lónìí àfi ń tú Kùránì ni tá a fẹ́ tún ṣe títírà sì wà fún tó sọ nípa akhta'u al-mufassirin tí wọ́n tú àwọn nǹkan títúmọ̀ rẹ̀ ò tiẹ̀ jọ rárá látara pé àwọn náà jogún bá túbọ̀ wọ́n sì ń tú bẹ́ẹ̀ wọ́n gbé yẹ̀wò dogmatically bí n táwa náà ń ṣe lónìí kọ́lọ́n kó làwọn bẹ̀ ìwọ tó bá wà dogmatize ó wà dàbí ọ̀daràn lọ́dọ̀ àwọn àfà pé àwọn eléyìí ń bẹ̀ sí jẹ́ ni àwọn eléyìí ò mọ̀ ń pẹ́ sí àwọn ẹlọ́bẹ̀ yọ̀ àwọn eléyìí ń yapa àwọn ẹni àná àyà mi nù ni àwọn àyà yìí ló ń túmọ̀ sí pé kété tí ọmọ àlìjẹ́nà bá jáde láyé ń lọ́nú àlìjẹ́nà rẹ̀ ni mo sì ti máa yà wá jẹ́ kí n tún fi àyà kan kún kó lè máa pé dukhulul mu'minina al-janna duna khawfin aw uquba wíwà àlìjẹ́nà múmìnì kò gbọ́dọ̀ ní ìdẹ́rùbà nínú tàbí kó wá ní jìyà nínú bọ́lọ̀ sọ pé ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun èyàn fẹ́ wà àlìjẹ́nà yóò wà banújẹ́ èyàn fẹ́ wà àlìjẹ́nà àkọ́kọ́ dà láàmú àkọ́kọ́ gbé wàhálà bà rárá o kò sínú ṣe sí Ọlọ́run jáàjọ lọ sínú súrátù Yunus aya 26 wà gbọ́n tọ́lọ́run sọ ńbẹ̀ ó ní lilladhina ahsanul husna wa ziyadatun wala yaraqu wujuhum qatarun wala adhillatun ulaika ashabul jannati hum fiha khalidun fún ẹyẹ Kùránì wo aláwọn àfáwà yìí ka Kùránì mọ́ al-Imam al-Ghazali rahmatullahi alayhi ó sọ fún wa pé ajarul muslimuna al-Qur'ana àwọn èèyàn yan Kùránì lódì wọn pàtì wọn àbá ṣe mọ́ ilal ahadithi àwọn gangan àdísù sọ pé ó wà ní àdísù kan al-Bukhari ó wà ní Muslim ó wà ní Tirmidhi ó ní thumma hajarul ahaditha ń gbọ́ wọ́n tún yà àdísì yẹn náà lódì o ila aqwalil ahimma wọ́n tún bọ́ sọ́dọ̀ pé Imam Malik ló sọ báyìí Shafi'i ló sọ báyìí Hanbali ló sọ báyìí Hanafi ló sọ báyìí wọ́n tún sọ àwọn èèyàn náà dọ́tọ́rítì nínú ẹ̀sìn bíi pọ́lọ̀ rán wọn